yẹ kó ṣáájú nígbà tí àwọn tá a jọ jẹ́ Yorùbá tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe táwọn jẹ́ pé ẹ̀sìn traditionalist ni wọ́n àwọn tó jẹ́ traditionalist tàbí pé a ti ń jẹ́ orúkọ a ti gbé orúkọ lábáwá wọlé a ti ń jẹ́ Abdulhamid Abdulhakeem a ti ń jẹ́ bẹ́ẹ̀ táwọn Christian náà dé táwọn náà gbé náà sọ pé àwọn fẹ́ ṣe dáadáa nílẹ̀ yìí ní Áfíríkà àwọn mú nǹkan gidi wá fún Áfíríkà táwọn náà ní káwọn èèyàn máa change orúkọ ká máa jẹ́ John Joseph so àwọn tí wọ́n jẹ́ bàbá wa náà látijọ́ àwọn náà wà ó pé ẹ̀yin lẹ́gbọ́n ẹ̀yin ọmọ wa náà táwọn náà bá ti ń bímọ ẹjọ́ ọmọ jẹ́ Ifágbèmí Ṣàngódé yìí Ọ̀ṣánbùnmi báwọn náà ti ń sọ bọ́ ti ń sọ orúkọ. mo wá ń sọ pé in tí mo ń sọ tó jẹ́ ń sọ pé àwọn tí wọ́n mú ẹ̀sìn wá both Christian and Islamic in tó jẹ́ ń sọ pé wọ́n fi kó wa lẹ́rú ojú pé gbogbo ààyè gbogbo ìlú tí àwọn kan bá ti mú oríire kan lọ síbẹ̀ tó bá ti ń jẹ́ pé oríire yẹn wọ́n ń gbà kan wọ́n gba gbogbo ohun tí wọ́n ní lọ́wọ́ wọn wọ́n wá gbé tí wọ́n lé wọn lọ́wọ́ it's a slavery method ni slavery method ni Google fún search fún ṣèwádìí lórí ẹ̀ slavery method ni gbogbo ìlú tí nísìnyí Nàìjíríà nísìnyí a fẹ́ gbé nǹkan kan lọ sílùú kan ká sọ pé for instance ká sọ pé a fẹ́ gbé bá a ṣe fẹ́ fún àwọn Benin Republic bá a ṣe fẹ́ fún wọn ní náníjò ní tàbí ká sọ pé bá a ṣe fẹ́ fún àwọn Ghana ní náníjò ní àwa sọ fún wọn ní Ghana pé ẹ̀yin Ghanaian o iná tá a fẹ́ fún yìí o ká tó lè fún yín ẹ gbọ́dọ̀ máa jẹ́ orúkọ tá à ń jẹ́ ní Nàìjíríà orúkọ títí ẹ gbọ́dọ̀ jẹ́ mọ́ orúkọ tá à ń jẹ́ ní Nàìjíríà yẹn ẹ gbọ́dọ̀ máa jẹ́ bá a ṣe ń wọṣọ ní Nàìjíríà ẹ gbọ́dọ̀ máa wọ̀ bá a ṣe ń mọmi ní Nàìjíríà ẹ gbọ́dọ̀ máa ṣe. It's a way of colonization. Tí wọ́n bá ti gbogbo ààyè tí wọ́n bá ti ń change orúkọ àwọn tí wọ́n ní ààyè òní sí orúkọ àwọn tí wọ́n wá bá wọn bẹ̀ slavery method ni wọ́n ń pè é slavery method mọ́nilẹ́rú ni wọ́n ń pè é because àwọn tí wọ́n kó Áfíríkà lẹ́rú wọ́n á lo ọ̀nà méjì láti kó wa lẹ́rú bí ojú pé wọ́n ṣe tán láti change èdè wa wọ́n wá láti wá change èdè wa wọ́n wá láti wá change ìwọ̀sọ wa wọ́n wá láti wá change èdè wa wọ́n wá láti wá change orúkọ wa wọ́n wá láti wá change orúkọ wa kò sí tó ṣe orúkọ wa náà ntí ọ̀dà tí òṣèlú Muhammad bá láàrin àwọn ará alẹ́ Mẹ́kà àti àwọn ará Madina ló change àwọn tó dáa tí wọ́n ń ṣe ànábì ọ̀fọwọ́ kan kò change yẹ why changing our names ànábì ọ̀fọwọ́ kan if at all wanted to promote gbogbo ọ̀nà la fi promote èmi tí mo sọ ẹ máa yí ọ̀nà tí mo fi promote Islam ni àkọ́kọ́ náà mo jẹ́ àfáà àti kọ́mọ́nkéwú tó jẹ́ pé priority rẹ̀ kọ́ kọ́mọ́nkéwú ni kódà ilé ìkéwú mo wà presently amakéwúrì mi sábà tó títí ranù ń bẹ ni mi ọ̀rá yìí ranù gbogbo tí mo ń ṣe láyé kéwú kíkọ́ mọ kò lè kó nínú ọ̀rọ̀ mi ṣùgbọ́n àwọn fact kan bẹ tó yẹ pé a ní láti jọ jókòó káwò critically àwọn kankan ti ṣẹlẹ̀ tó yẹ pé ó ti ṣẹlẹ̀ ó ti lọ ó ti ṣẹlẹ̀ lórí títí wa ó ti ṣẹlẹ̀ lórí àwọn tó ṣáájú wa ṣùgbọ́n àwọn tó ń bọ̀ kò yẹ kó ṣẹlẹ̀ lórí wọn mọ́ àwọn tó ń bọ̀ kò yẹ kó ṣẹlẹ̀ lórí wọn mọ́ ó ní kíni àwọn tó jẹ́ táwa náà lè fi máa promote bí Lárúbáwá ṣe jẹ́ pé gbogbo àìtàn bá dé wọn gbé ẹ̀sìn wọn gbé àṣà aláṣà kankan ka orí ju àṣà titi wọn lọ nǹkan dáa nínú àṣà tó jẹ́ titi Yorùbá ó nìkan la lè yọ kúrò láàrin ṣe àṣà tí ọ̀dà tó lè tako tó lè ba Islam jẹ́ mọ́ wa lọ́wọ́ láàrin ṣe ṣùgbọ́n tí ó ba Islam jẹ́ sórúkọ wa ba Islam jẹ́ ni mo ń jẹ́ Àmàfẹ́ Ọládọ́gba ẹlòmíín jẹ́ Àlàní ẹlòmíín jẹ́ Àṣàkẹ́ ẹlòmíín jẹ́ Àmàkẹ́ ẹlòmíín jẹ́ Àkànkẹ́ láwọn tán jóbìnrin àwọn orúkọ yìí kí ni tó fi tako Islam ó lọ yẹ kó ṣáájú orúkọ tó jẹ́ orúkọ mùsùlùmí ó lọ yẹ kó wà lẹ́yìn kọkàn yìí nípa àtọ̀ tó bá jẹ́ pé lóòótọ́ afẹ́ lù pé kán lè mọ̀ pé mùsùlùmí ni wá tí n bá bí mo ṣe ń jẹ́ Ọ̀jẹ̀níyì Akeem ni mo ń jẹ́ bẹ́ẹ̀ family name wa is Ọ̀jẹ̀níyì mo ṣe ń jẹ́ Ọ̀jẹ̀níyì Akeem nẹ́sìn Ọ̀jẹ̀níyì Àmàfẹ́ lọ́yọ̀ ṣáájú ó yẹ pé Ọ̀jẹ̀níyì Àmàfẹ́ irú Ọ̀jẹ̀ yẹn nísìnyí wọ́n á ti mọ̀ pé inú ilé wọn o eléegun náà ń ṣe mẹ́tẹ̀lẹ́ o ṣùgbọ́n nísìnyí Ọlọ́run ti yé eléyìí Ọlọ́run ti sọ eléyìí di mùsùlùmí that is our family names Ọ̀jẹ̀níyì Akeem wa tẹ̀lé kì í sí Akeem lọ́yẹ kọ́ tẹ̀lé ní tí mo sọ fáàtì tí mo fẹ́ káwọn èèyàn kan rí bẹ́ẹ̀ nìyẹn
mo dẹ̀ fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ ìdí tí tí orúkọ mùsùlùmí ṣáájú tó fi ń create enmity fún wa nílẹ̀ Yorùbá weapon ló jẹ́ láàrin àwa ìran ọmọ káàró òjìrì ọmọ Yorùbá weapon tá a fi ń jara wa lógun Islamic name òun ló yẹ kó sì kẹta tó yẹ kó wá number 3 Ọ̀jẹ́níyì Àmọ̀fẹ́ Ọládọ́gba Akeem bó sì yẹ kó jẹ́ nìyẹn for me lọ́dọ̀ ti tèmi o lọ́dọ̀ ti tèmi Ọ̀jẹ́níyì Àmọ̀fẹ́ Ọládọ́gba Akeem Oyèwálé Àlàní Karim bó sì yẹ kó jẹ́ nìyẹn Adébọ̀wálé Àkànmú Rohim orúkọ Islamic names òun ló yẹ kí ó kẹ́yìn orúkọ tó jẹ́ tiwantiwa yẹn ló yẹ kó ṣáájú in a way of promoting our heritage and culture in a way of promoting our heritage and culture ìyẹn ò ní kankan ṣe pẹ̀lú ẹ̀sìn pẹ̀lú kọ̀yọ́wọ́ kúrò nínú Islam nǹkan ẹyọ kan lọ́sọ̀ wá di mùsùlùmí òun náà ní kalimatu shahada lọ́sọ̀ gbogbo ẹni tó bá di mùsùlùmí lẹ́nìí tí ó bá ti nígbàgbọ́ nínú kalimatu shahada kò kì í ṣe mùsùlùmí wà á kó tó lè di mùsùlùmí kó tó lè máa bá wa ṣe kankan nínú ẹ̀sìn wà á kọ́kọ́ máa nígbàgbọ́ nínú kalimatu shahada wà á dẹ̀ pé lẹ́yìn rẹ̀ ló pẹ́sì Islam márùn-ún ló tó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wà ló ń kálukú tó ní yóò lẹ́ni mùsùlùmí yóò tó máa ṣiṣẹ́ tó pẹ́sì Islam márùn-ún kalimatu shahada yẹn orúkọ tí wọ́n tá a fẹ́ jẹ́ yẹn orúkọ tá a gbé sórí yẹn kọ́ ni ó máa lọ orúkọ ni ó máa wà lìjánà kéèyàn máa jábìlì Akímù nìkan wà lìjánà kọ́ máa jábìlì Ibrahim nìkan wà lìjánà kọ́ máa jábìlì Ayọ̀ nìkan wà lìjánà kéèyàn sì máa jẹ́ Àmọ̀fẹ́ kò ní kọ́ máa wọ̀yọ àlìjánà kò ní kọ́ wọná kéèyàn máa jẹ́ Ọládọ́gba mi kò ní kí n wọná kéèyàn máa jẹ́ Àlàmú kò ní kọ́ wọná kéèyàn máa jẹ́ Àkànkẹ́ kò ní kọ́ wọná kéèyàn máa jẹ́ Àṣàkẹ́ wọ́n ti dé létí lọ kò ní kọ́ wọná kò ní kọ́ wọná torí pé má àsọ́bẹ́kà mi ní asánà tí lọ́lọ́wọ́ bá sọ́nà Al-Qur'an ká lọ́wọ́ Suratu Nisa'i bóyá verse 78 or 87 má àsọ́bẹ́kà mi ní asánà tí ń fàmínà láàyè lọ́lọ́wọ́ bá sọ́nà bẹ́ẹ̀ ọlọ́run ní tọ́ bá ti báyìí ní dáadáa fàmínà láàyè látọ̀dọ̀ ọlọ́run ló ti wá wà má àsọ́bẹ́kà mi ń sẹ́ yí àti ń fàmínà fùsíkà ní tọ́ bá báyìí láburú ọwọ́ ara yín lẹ́bí fà wà máa sọ bákà mi ń ṣe yí àti ń fàmí kíni fàmí nà fùsíkà máa àsọ bákà mi ní asana tí ń fàmí nà láàyè gbogbo tó bá ṣe tó bá ṣẹlẹ̀ sí ní dáadáa àtọ̀dọ̀ Ọlọ́run nìyẹn ti wá ṣùgbọ́n o wà máa sọ bákà mi ń ṣe yí àti ń fàmí nà fùsíkà ìntọ́ bá aburú tó bá ṣẹlẹ̀ sí ẹ ti mọ̀ pé ẹ̀yin lẹ kírètì ẹ̀ fúnra yín kí ló dé táwọn kírètì wàhálà fúnra wa nígbà tó a ti fi orúkọ yẹn kírètì wàhálà fúnra wa bí àwọn kírísítẹ́nì ṣe ń sọ orúkọ àwọn tó ń sọ orúkọ kírísítẹ́nì táwọn fẹ́ jẹ́ orúkọ Yorùbá mọ́ tó yẹ pé bíi John Joseph Patrick Sunday Philip Samuel Mike Janet ọmọ Yorùbá bí wọ́n ṣe ń jẹ yẹn táwa náà jẹ́ Abdullahi Abdulrahman àti create enmity fúnra wa nílẹ̀ Yorùbá máa sọ nísìnyí dàbí create enmity fúnra wa o màá wá sọ story yẹn tí mo fẹ́ sọ yìí ni mo fẹ́ ẹni ọba ní kí làákàyè kọ́ máa fi làákàyè bá story yẹn lọ ẹ nípa àti create problem fúnra wa torí pé orúkọ yẹn àríra wa nírìírí pé ìran kan náà ni wá mọ́ tí John bá pàdé Abdullahi kò ní rí Abdullahi ò ní rí John nírìí pé àwọn ti ẹ̀jọ̀ kanra níbi kankan John ò ní rí Abdullahi nírìí pé ọmọ Yorùbá John méjèèjì o John bóyá Àlàmú ní jẹ́ Abdullahi bóyá Àkànmú ní jẹ́ Àlàmú Àkànmú John ń jẹ́ Àlàmú Abdullahi jẹ́ Àkànmú ọmọ Yorùbá John làwọn méjèèjì o ṣùgbọ́n torí orúkọ Abdullahi ti rí John ó ti rí pé John ṣe Christian John náà ti rí Abdullahi pé Abdullahi ṣe Muslim ó dẹ̀ ṣẹlẹ̀ sí bàbá wa kan tó jẹ́ pé torí pé wọ́n jẹ́ orúkọ mùsùlùmí ni ó jẹ́ ká fún wọn níṣẹ́ ìgbà tí wọ́n tó change orúkọ wọn kúrò ní mùsùlùmí tó fún wọn níṣẹ́ torí pé ẹni tó fẹ́ fún wọn níṣẹ́ tó jẹ́ ọ̀gá iléeṣẹ́ Christian ni ọmọ Yorùbá ni o Yorùbá ni ẹni tó nílé tó wà ní tó jẹ́ director tó wà níbi iṣẹ́ ètò iṣẹ́ tó yẹ kó fún wọn níṣẹ́ yẹn o wọ́n wá lọ gẹ́gẹ́ bí ọmọ mùsùlùmí wọ́n fẹ́ gbaṣẹ́ wọ́n apply orúkọ tó jẹ́ orúkọ wọn àkọ́kọ́ ó jẹ́ Muslim name ẹni tó fẹ́ fún jẹ́ Christian
ẹni wá tó wá pé ọgbọ́dọ̀ ṣe kẹ́ni ọgbọ́dọ̀ lọ change orúkọ yìí tó bá fẹ́ gbaṣẹ́ ń bì tó bá ti change orúkọ yìí ò ní gbaṣẹ́ ọmọ Yorùbá sọmọ Yorùbá nìyẹn ẹ wo eléyìí ti ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ àyìnbó yé èèyàn tó jẹ́ pé ọmọ mùsùlùmí tó fẹ́ gbaṣẹ́ lọ́dọ̀ kìrìsìtẹ́nì yẹn ò rí ní rí pé ọmọ ìyá mi náà ni Yorùbá ni ó prefer kó fún ọmọ Yíbò tí kìí ṣe Yorùbá kó fún oníṣẹ́ yẹn ní dèdè pé yẹn ti ń jẹ́ orúkọ tó jẹ́ orúkọ Christian tó jẹ́ pé Christian lélẹ́yìí ẹni Christian ìbá jẹ́ ìyá mi wọ́n prefer kan fún oníṣẹ́ yẹn dànkan fún Yorùbá tó jẹ́ ọmọ ìyá tó jẹ́ ẹ̀jẹ̀ wọn tó jẹ́ ìran wọn just because of religion differences ó ti create lọ́jọ́ sọ pé àwọn tí wọ́n mú ẹ̀sìn wá fún wa tá mú ẹ̀sìn wọ Áfíríkà kì í ṣe àwọn àfáà wa tí wọ́n kọ́ wa ní kéwu ara o kì í ṣe àwọn àfáà wa tí wọ́n kọ́ torí pé tó tá à ń sọ yìí ó àfẹ́ tí àwọn àfáà tó kọ́ wa ní kéwu náà àwọn tí wọ́n mú ẹ̀sìn wọ Áfíríkà ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní intention pé wọ́n mú ẹ̀sìn wá sẹ̀sàn intention pé wọ́n wá kó alẹ́rú ni wọ́n ní fáàtì tí mo fẹ́ ká yọ mẹ́ nìyẹn intention pé wọ́n wá kó wa lẹ́rú tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni why changing our names our good names why changing our good names kí ló dé ṣe orúkọ tá à ń jẹ́ yẹn ọ̀dà ká tó máa jẹ́ orúkọ mi tó bá jẹ́ pé láti promote ẹ̀sìn ni àwọn ọ̀nà tá a lè fi promote ẹ̀sìn ọ̀pọ̀ down ká change orúkọ fún wa ká ní ká máa change orúkọ àwọn ọ̀nà tá a lè fi promote ẹ̀sìn pọ̀ down ká sọ ká máa change orúkọ gbogbo tá a bá ti gbé fún ìran tá a bá ti sọ pé ká change orúkọ slavery ni it's a slavery method ni kí n fẹ́ gbàyàn sí sẹ́ni ẹ̀sẹ̀ kí wọ́n sọ wọn pé ẹni irú ọmọ eléyìí ní ìsẹ̀yìn Muhammadu Jamiu ọkọ fẹ́ gbaṣẹ́ lọ́dọ̀ mi wọ́n sọ pé iṣẹ́ tó fẹ́ gbà lọ́dọ̀ mi yìí o aṣọ tí mo kó fún ẹ lọ́gbọ́dọ̀ máa wọ̀ ọ gbọ́dọ̀ wọ̀ sọ mi mọ́ lẹ́yìn aṣọ tí mo kó fún ọ yìí oúnjẹ tí mo bá dẹ̀ fún ẹ jẹ lọ́gbọ́dọ̀ máa jẹ oúnjẹ tí mo tẹ́mi gangan bá ń jẹ ọ gbọ́dọ̀ jẹ́ ń jẹ mi nínú ilé sẹ́yìn ju oúnjẹ tẹ́mi gangan máa ń jẹ lọ irú aṣọ tí mo sì máa wọ̀ lọ́gbọ́dọ̀ máa wọ̀ ọ gbọ́dọ̀ wọ aṣọ míì yàtọ̀ sí irú aṣọ tí mo máa wọ̀ lẹ́yìn rẹ̀ èdè tí mo wá ń sọ lọ́gbọ́dọ̀ máa sọ tó o bá mọ̀ ọkọ̀ o ọgbọ́dọ̀ lọ́kọ̀ ẹni tí mo fẹ́ gbà ṣiṣẹ́ nìyẹn o mo fẹ́ gbà yàn ṣiṣẹ́ mo wá ń sọ fún un bá ń pé irú aṣọ tí mo máa wọ̀ lọ́gbọ́dọ̀ máa wọ̀ o irú oúnjẹ tí mo máa jẹ lọ́gbọ́dọ̀ máa jẹ èdè tí mo ń sọ yìí lọ́gbọ́dọ̀ máa sábì o ọgbọ́dọ̀ sọ èdè kẹ́kẹ́ ìfẹ̀gbọ́ èdè kẹ́kẹ́ lẹ́yìn èdè tí mo ń sọ yìí kí nìyẹn that is slavery method ẹ dákun aṣọ tí ẹni yẹn ń wọ̀ ẹni tí mo fẹ́ gbà ṣiṣẹ́ aṣọ tí ń wọ̀ kí ló dé kí ló ṣe aṣọ yẹn sásọ yẹn o Ọlọ́run ló sọ pé òun ò fẹ́ aṣọ yẹn ni èdè tí ń sọ yẹn sọ́lọ́run ló sọ pé òun ò fẹ́ ni sọ́lọ́run ló sọ pé òun ò fẹ́ ni orúkọ tá à ń jẹ́ yẹn àwọn orúkọ tá à ń jẹ́ sọ́lọ́run ló sọ pé òun ò fẹ́ ni ẹni tí mo sọ yìí àwọn alásìgbọ́ nìkan náà ni ọ̀nà understand mi àwọn alásìgbọ́ àwọn ọmọ kéékèèké gan understand tí mo ń sọ nǹkan ẹyọ kan tọ́lọ́run bá fẹ́ lọ́dọ̀ wa òun náà ni bá a ṣe jẹ́ mùsùlùmí ìjẹ́ mùsùlùmí wa orúkọ wa kọ́ lọ́lọ́ Ọlọ́run nídìí orúkọ rẹ̀ àbí akíbi tó ń jẹ́ Ọlọ́run nídìí ẹ̀ Abraham tó ń jẹ́ Ọlọ́run nídìí ẹ̀ Abraham tó ń jẹ́ Ọlọ́run nídìí ẹ̀ ìtọ́lọ́run ní lọ́dọ̀ rẹ̀ sọ́ọ̀mà tọ́lọ́run ní lọ́dọ̀ rẹ̀ iṣẹ́ rẹ̀ àti ìsinlọ́run rẹ̀ ní sọ́tò bá kọ́ra Ọlọ́run nídìí sọ́ọ́ bẹ̀ pé walladina amanu wa amilu solihati ulaika ashabul jannati hum fiha khaliduna àwọn tí wọ́n gbọ́ lọ́n gbọ́ wa amilu solihati tọ́jà jẹ́ pé wọ́n á ṣe nǹkan mí ìdúsẹ́ rẹ lọ ulaika àwọn yẹn la lè pè ní ashabul jannati la lè pè ní àwọn ìjọ tí wọ́n ṣe kíni tán jẹ́ àwọn ìjọ àlìjánnà àwọn fiha khaliduna tán dẹ̀ pè ń bẹ̀ tán pè ní àlìjánnà yẹn tán máa pè ní àlìjánnà yẹn orúkọ sí wá di kò sí tá a lè fi secure heritage wa first thing tá a lè kọ́kọ́ fi secure heritage wa ní orúkọ wa orúkọ èèyàn mélòó ní jẹ́ àlàmú mọ́ ẹlòmíì ọmọ oríkì rẹ̀ oríkì tí wọ́n sọ ẹlòmíì ọmọ oríkì tí wọ́n fún oríkì tẹ́lómi jẹ́ lẹ́yìn sọ́ni ìmọ̀ ẹ̀ tí ń jẹ́ àti orúkọ tí wọ́n sọ bóyá Abdullahi ní jẹ́ bóyá Adédìran Abdullahi kò tún mọ orúkọ méjì tó ń jẹ́ lẹ́yìn rẹ̀ mọ́ ó ń jẹ́ Abdullahi is an Arabic names àwọn Lárúbáwá ni wọ́n deserve tí wọ́n jẹ́ kan jẹ́ jù wá lọ àwa náà lè jẹ́ Abdullahi ṣùgbọ́n kò ní í jẹ́ orúkọ àkọ́kọ́ ká gbé sẹ́yìn pátápátá ni kele
kíní tó ń jẹ́ orúkọ àbísọ rẹ̀ Àkàndé Abdulsalam àbí bó ti ń jẹ yẹn ó wá jẹ́ Abdulsalam Àkàndé ó wá àwa ṣẹ̀ṣẹ̀ gbé Abdulsalam sẹ́yìn Abduljalil ṣe bá jẹ́ Abduljalil ló jẹ́ Abduljalil yes Abduljalil Àkàndé Abdulsalam gbogbo bí ọba jẹ́ bá kọ́kọ́ béèrè pé kí lórúkọ rẹ̀ tán béèrè sọ ni mo ẹ nítorí gbọ́dọ̀ kọ́kọ́ sọ fún ni pé Àkàndé ni orúkọ mi ni Àkàndé o ní ìdí káyọ̀ tẹ̀bí ọ lè rè pé ṣé Yorùbá ni ọ àbí Haúsá o ní ìdí káyọ̀ tẹ̀bí ọ lè rè pé ṣé Lárúbáwá ni ọ ni àbí Yorùbá orúkọ rẹ̀ tó kọ́kọ́ dáhùn ni wọ́n ti mọ̀ pé ọmọ Yorùbá lélẹ́yìí orúkọ wọn o ní ìdí káyọ̀ tẹ̀ mọ́ you owe nobody explanation pẹ̀lú orúkọ tó ń jẹ́ pẹ̀lú ìran tó ti wá orúkọ tó dáhùn ni wọ́n ti mọ̀ pé ọmọ Yorùbá àtàtà lélẹ́yìí what is your name tàbí kí Lárúbáwá gan bí ọ lè rè kí gan pé maismok wọ́n sọ pé àná Àkàndé Lárúbáwá sọ wọn pé Àkàndé ó lè mọ bí wọ́n pé máàna Àkàndé kí ni túmọ̀ Àkàndé máàna Àkàndé wọ́n lọ́wọ́ àmọ́ sọ túmọ̀ Àkàndé fún wọn. Àmọ̀fẹ́ lọ́yìn Lárúbáwá bí mi lè rè é pé maismok yasek maismok àná Àmọ̀fẹ́ Ọládọ́gba tọ́ba bí pé máàna Àmọ̀fẹ́ máa lọ́mọ pé Àmọ̀fẹ́ ẹni wọ́n yẹ pé tí gbogbo ayé bá ti mọ̀ Àmọ̀fẹ́ ni ẹni wọ́n yẹ pé tí gbogbo ayé bá ti mọ̀ wà á kàn sá Àmọ̀fẹ́ ni inú rẹ̀ ọ̀sán máa dùn sí ni. That is how it's supposed be. That is how it's supposed be. Ó sì yẹ kó rí nìyẹn. Your first identity, our first identity is our names, our indigenous name. Indigenous name. Our indigenous name. Kan wá ń jáde sórí YouTube ebi wa ṣẹ̀sìn tó mi gbogbo ẹ̀yin tẹ́ jáde tẹ́ ń ṣe YouTube yẹn ṣẹ̀sìn tó mi ìgbìyànjú tá a ti ń ṣe lójú ọ̀nà Ọlọ́run lẹ́yìn tẹ́ ẹ̀kọ́ àtẹ́ wà ní múbàrí kò wo èmi láti jẹ́ ìmáàmù ni láti jẹ́ ìmáàmù mọ́sáàsì ni mo ní mọ́sáàsì tí mo kọ́ fúnra mi àwọn ọmọ akéwì mi náà kírun bẹ́ẹ̀ wọ́n á bọ́ sórí YouTube àwọn ṣe YouTube against pé àfa Akeem yẹn ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ wo ni mo sọ ẹ̀yin ní kẹ́ ló là ká ẹ̀yin kẹ́ dàjẹ́ ìsìn tí mo sọ pé orúkọ wa kò ní kankan ṣe pẹ̀lú ẹ̀sìn tá à ń ṣe kò àfẹ́ tiẹ̀ ṣe wa aka tó ń fi orúkọ yẹn gbogbo àwọn nǹkan yẹn aka fi ń kéètì ẹni mìtì ni tí àwọn ọba máa jẹ́ Abdullahi Abdulrahman tá a máa sọ tí yóò jẹ́ pé kì í ṣe orúkọ yẹn là ń jẹ́ tí àwọn Christian náà máa jẹ́ tá a máa jẹ́ Joseph Mike Isaac John Ethel àbíkẹ́lẹ́ pé Noah David Johnson táwọn náà máa jẹ́ bẹ́ẹ̀ tá a bá pàdé ara wa a ní ríra wa gẹ́gẹ́ bí ọ̀tá because òní mọ kò sí tó kàn ṣé ní Amẹ́ríkà ṣé kò sí mùsùlùmí bẹ́ẹ̀ ni mùsùlùmí àti kírísítẹ́nì ó pàdé wọn àdẹ́ni mọ rẹ́ẹ̀sì tó ní kálukú ń ṣe n ti ń jẹ́ ìsìn lọ́hùn láàrin ìwà àtọ́lọ́run rẹ lọ́wọ́ àná o lè máa forí sọlẹ̀ kọ́ máa sin náà kọ́ lọ sọ pé kọ́ kí n ṣe ọwọ́ rẹ ọmọdé àkọ́lọ́ ọmọ gbà kọ́ ọmọ jẹni rẹ lọ́dọ̀ Ọlọ́run ṣé kásà ṣe hàn pé káyé ọmọ pàǹkìrùn ṣé ni lọ́lọ́run ọba ó fi mọ̀ pé ẹni yìí ẹni mi ni ara ìṣàṣe hàn pé mo fẹ́ gbé orúkọ mi fẹ́ kọ́ mọ̀ pé àṣẹ alikẹ́bí alimujamjam alimutomtom alimukapkap Muhammadu Jami kíni kan ọwọ́ fúnra rẹ ní àwọn alákọ̀ọ́bù tó lágbára alimutomtom alimusutsut alimufanta alimukok so ṣé ìyẹn gbogbo orúkọ yẹn ọ̀sán adẹni eré níwájú Ọlọ́run ilẹ̀ lẹ́dínà àmẹ́nu wà á mẹ́lú sọ́ọ̀lì hàt tó o bá ti nígbàgbọ́ èyí tó kù tọ́lọ́run fẹ́ wò ní sẹ́rí kọ́ọ̀dẹ̀ àti ìbádà rẹ̀ gbogbo orúkọ tó bí àyẹ̀ tó ń jẹ́ yẹn ọ̀kan lọ́run àti wà àtọ́rúkọ rẹ̀ inú ọ̀nà ní zuwa ju àlọ́bàá rẹ̀ inú ọ̀nà tó o bá ti tọ́lọ́run bá fẹ́ orúkọ kọ́ láàyè sẹ̀sìn ìpayọ̀ Ọlọ́run láàyè sẹ̀sìn that is what I'm trying to coin out orúkọ kọ́ láàyè sẹ̀sìn àìmọye ọmọ mùsùlùmí ti ń jalè àìmọye ọmọ kìrìsìtẹ́nì ti ń jalè tó gbé màtọ́ jẹ́ pé amúrọ̀bà ni tó ń ba tèèyàn jẹ́ ṣe àwọn Boko Haram kí náà pera wọn ṣé bí mùsùlùmí náà pera wọn kí ló tó ń jìnnìyàn yóò tán pààyàn bó ṣe yẹ pé ìsara wa ṣe bó ṣe bá ọ̀pọ̀lọpọ̀ Boko Haram
orúkọ wo náà ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ Boko Haram orúkọ wo náà ń jẹ́ orúkọ Mùsùlùmí Islam ni wọ́n ń jẹ́ náà so ká sọ ṣé Boko Haram wà lìjọ náà ṣé Boko Haram wà lìjọ náà ṣé bandit wà lìjọ náà torí ọ̀pọ̀lọpọ̀ majority gbogbo Boko Haram gbogbo àwọn tí wọ́n pe àwọn ní Boko Haram mùsùlùmí orúkọ mùsùlùmí ni wọ́n ń jẹ́ ṣé Boko Haram wà lìjọ náà ṣé bandit wà lìjọ náà tá a bá wá rẹ̀ tí ó jẹ́ orúkọ mùsùlùmí tí ó jẹ́ orúkọ tí ó jẹ́ Arabic name tí ó jẹ́ Arabic name tí ó jẹ́ Abdullahi Abrahman abdulkarim kan tó ń jẹ́ Àlàmú tó ń sin lọ́run déédéé tí sì ṣiṣẹ́ rí wọ́n á sọ fún mi pé irú ẹni ò ní wà lìjọ náà kúrò lórí ẹ̀ tí wàá lọ́wọ́ ìbáraẹni ò ní wà lìjọ náà yóò wọ bẹ̀ yóò tún kó àwọn èèyàn wọ bẹ̀ ọmọ àwọn àlìjọ náà yóò tún kódà Ọlọ́run tún kọ́lé fún àlìjọ náà. ìdí mò ń try láti sọ tí àwọn èèyàn yìí tí wọ́n fẹ́ try láti gbọ́ lọ́jọ́ ń sọ pé ululẹ̀ alibab nìkan ló máa gbọ́ mi yé àwọn tí wọ́n ní làákàyè tí ọpọlọ wọn ò dojúdé àwọn tí wọ́n ṣe extremist because we have an extremist in everything we do we have an extremist àwọn aláṣejù ní gbogbo àyè náà máa wà in Christianity we have an extremist in Islam we have an extremist tọ́jọ́ pé ẹ̀sìn ti bu ọpọlọ wọn mọ́lẹ̀ wọn àrò nǹkan kan ju ọ̀rọ̀ ẹ̀sìn lọ́mọ kódà ẹ̀sìn ti affect inú ilé wọn ẹ̀sìn affect iṣẹ́ wọn wọn àti tán láti ṣiṣẹ́ ju kan ṣáájú kò máa ṣáàṣì lọ wọn àti tán láti ṣe nǹkan kan mìíràn ju ọ̀rọ̀ ẹ̀sìn lọ lẹ́yìn pé wọ́n ṣẹ̀sìn títí wọn àrí ìyàwó wọn ọlọ́kadà ní báyàwó ẹlòmíín sùn ọlọ́kadà wọn ẹ̀sìn náà láwọn ń ṣe ó ti dẹ̀sìn kì í ṣàṣì nìyẹn o ṣùgbọ́n ẹ̀sìn lójú ara wọn wọ́n gbé ẹ̀sìn yẹn rù débi pé wọn àráàyè tọ́mọ wọn àráàyè tọ́jú ilé àwọn gan àráàyè tọ́jú ara wọn eyín ẹlòmíín ti dín pẹ̀tà dájú ọ̀ráyè fọnú ànábì ó lè ní sànábì lo brush ni kò bá ní lo brush ó lè ní ànábì lo brush ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ kódà ló lè sọ pé ẹ̀ẹ̀kan lọ́dún lànábì máa fọnú olóòbá máa fọnú lẹ́ẹ̀kan lọ́dún. We have an extremist in everything we do. So I'm saying this in order to clear myself. Mùsùlùmí ni mi ò kí mi dẹ́ ẹ̀sẹ̀ mùsùlùmí ọlọ́bẹ̀ yọ mùsùlùmí tó dẹ̀ máa tó ń ṣe ni. I know what I'm doing. Mùsùlùmí tó máa tó ń ṣe ni mi ò ṣe mùsùlùmí ọlọ́bẹ̀ yọ. Bọ́wọ́ mi ṣe dító akọ́mọ ní kéwù ni mí àfáà àti nkọ́mọ ní kéwù ni mí. Ṣùgbọ́n òdodo ọ̀rọ̀ kò pé méjì. Àwọn àìṣe kan ti wà tó yẹ pé àwa tá à ń sọ̀rọ̀ yìí àti jìn sí already. Báwo làwọn tí ń bọ̀ lẹ́yìn ò ṣe ní jìn sí? Nínú tó sì dá ni tó dáa fẹ́sìn tó dáa fún ìran wa kò bẹ̀sìn jẹ́ ó dẹ̀ máa promote ìran Yorùbá òun náà ni orúkọ yẹn nínú tèmi rí báyìí orúkọ yẹn nínú tí mo rí báyìí orúkọ yẹn wàá jẹ́ orúkọ mùsùlùmí ṣùgbọ́n jíjẹ́ orúkọ mùsùlùmí tá a máa jẹ́ ká má jẹ́ kó borí orúkọ tó tí ó jẹ́ orúkọ tiwantiwa tó jẹ́ orúkọ ìsàmì wa tó jẹ́ orúkọ tí gbogbo ayé òfin mọ̀ pé lágbájá ọmọ Yorùbá ni nítorí àkọ́kọ́ fi máa náà rán tó ti wá lórúkọ tó bá dá èèyàn kan dé lé kéwòn èsè kéèyàn kan máa bọ̀ lé kéwòn èsè kọ́ wá wọnú lé kéwà ní Mr. Man what do you want what is your name first kọ́ wá ní I'm Chinedu ṣé ẹ ti mọ̀ pé ọmọ kíni can you imagine ẹni bá ti ń jẹ́ Chinedu ọmọ kíni ọmọ Yíbò kéèyàn kan máa bọ̀ nínú lé kéwòn èsè yìí kọ́ wọlé kọ́ sálámà kí n dá sálámà ẹ̀. Mr. Man, what is your name? Koni Ahmed Musa. Ọmọ ta ni ẹ? Yóò bá jẹ́ Fúlàní, yóò jẹ́ Haúsá. Ẹ ti mọ ìran tó ti wá. Ó ti clear. Kò ní ìdí kẹ́ẹ̀sẹ̀ mọ bí lè rè pé you are from where? Àbí tẹ́ bá fẹ́ clear tẹ́ bá fẹ́ mọ̀ bóyá Haúsá ni tàbí Fúlàní lókù. Ẹ ti mọ̀ pé kódà nínú rírí wíwọṣọ rẹ̀ gẹ́gẹ́ ti mọ̀ pé Fúlàní lé. Torí pé àwọn Fúlàní àti Haúsá àwọn ò kì í ṣe àṣejù báwa ṣe máa ń ṣe. Yorùbá àfàwọn tí ọba gbélé tó yẹ pé láti kékeré láti kó nílùú the same thing náà táwa Yorùbá náà bá dá àyè kan tá a dá àyè kan tá bá béèrè orúkọ rẹ orúkọ tó yẹ kó kọ́kọ́ dá tá a fi mọ̀ pé ọmọ Yorùbá ni ọ náà ni indigenous name rẹ lọ́jọ́ máa sọ pé indigenous name yẹn ó yẹ kó ṣáájú orúkọ Lárúbáwá tá à ń jẹ́ àkànní gbé orúkọ Lárúbáwá kárí bí ara ẹlòmíì ọmọ oríkìtì ẹ fún ọmọ méjì kí lóríkì tó ń jẹ can you imagine ọmọ tó bá délé kọ́ lọ béèrè ẹ kì ní oríkì lọ́dọ̀ títí
ok àwọn òkè ṣe ó dà pé bóyá Yorùbá náà kàyìn mọ́ náà bóyá Yorùbá náà kàyìn mọ́. kí lórí kì í tiẹ̀ Rihanna Àdùkẹ́ is a good name. Àdùkẹ́ ẹni tí àwọn èèyàn ń dùn láti kẹ́. No, that is the meaning. Ẹni tí gbogbo èèyàn fẹ́ kẹ́ gbogbo ayé ló fẹ́ kẹ́ ṣé kìí sorúkọ gidi nìyẹn. Ẹni tí gbogbo ayé nígbà tí pé ta lórí kì rẹ̀ jẹ́ orí ibú ń bì. Kò sí náà o. Ta lórí kì rẹ̀ jẹ́ adùn sáfún bì. Kò sẹ́ni tí ń jẹ́ bẹ́ẹ̀. Gbogbo oríkì tá ń jẹ́ tó jẹ́ oríkì titiwa tó jẹ́ indigenous name tí wọ́n sọ wá orúkọ gidi ni. Orúkọ gidi ni. Wọ́n ti fi ẹ̀sìn ó ti di weapons tá a fi ń fight láàrin àwọn ọmọ Yorùbá láàrin ara wa. Tá a bá ti rí téèyàn kan bá ní ìdí nǹkan kan tí nǹkan yẹn sì ń bẹ lákàtà wa. Ṣùgbọ́n torí pé àwa jẹ́ mùsùlùmí tẹ́niyẹn wá tí bóyá ó fẹ́ kódà bóyá ìfami lásán lẹ́lòmíì fẹ́ yá ládùúgbò ìfami ló fẹ́ yá inú ilé tán ti wá ní ìfami ọwọ́ àlọ́ ọbẹ̀ fẹ́ yá wá ń bí kí lórúkọ tiẹ̀ Abdulhamid ni mò ń jẹ́ ìfami wá ti jẹ́ odò lánàá ìfami yẹn bẹnu lé o àwọn ti jábọ̀ mi yẹn sódò lánàá torí pé ó kórìíra mùsùlùmí bóyá èèyàn kan ti hàn léèmọ̀ rí tó jẹ́ mùsùlùmí tí ó mọ̀ pé àwọn tó dá sí pọ̀ nù mùsùlùmí bóyá ti báyìí ló ti wò pé gbogbo ẹ̀ tó bá ti jẹ́ mùsùlùmí tó bá ti rí báyìí òun ní sí dáadáa sí mọ́ báwo ni ó ti wá mọ̀ orúkọ yẹn ni àwọn bo ẹlòmíì torí Boko Haram ti pààyàn kiri lẹ́lòmíì ṣe kórìíra mùsùlùmí ó ti ẹlòmíì kórìíra mùsùlùmí débi pé ó ti rí gbogbo mùsùlùmí gẹ́gẹ́ bí Boko Haram àwọn mùsùlùmí má jẹ́ bá wọn ṣe wọ́n máa pààyàn ní o wọ́n máa pààyàn ní o wọ́n máa pààyàn ní o ẹni tó lọ yáfa mi Yorùbá ni o Àkànmú ní jẹ́ o ẹni tí wọ́n fẹ́ yáfa mi lọ́wọ́ rẹ̀ oúnjẹ Àdùkẹ́ kí náà méjèèjì ọmọ ṣé ìsọmọ Yorùbá náà méjèèjì ẹ wo ọ̀tá tí wọ́n fi ẹ wo ìnira tí wọ́n fi kára wọn lọ́mọ Yorùbá sọmọ Yorùbá ọmọ Yorùbá sọmọ Yorùbá ò ṣàǹfààní fúnra wọn mọ́ látara religion differences ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́ nílẹ̀ Yorùbá lénìí tó bá ti lè já sí pé àwọn Christian ni wọ́n dominate ẹ̀ wọ́n allow mùsùlùmí láti wọbẹ̀ gbogbo application tí mùsùlùmí bá kọ wọ́n máa gbé sábẹ́ tébù báyìí ni ọdọọdọ tó bá tó rí ọmọ Christian tó bá tó kọ application náà tó fún níṣẹ́ wọ́n máa sọ pé àwọn ṣiṣẹ́ lórí ẹ̀ ni wọ́n dẹ̀ nídìí ẹ̀ ń tán fẹ́ gbà ṣùgbọ́n wọn ṣetán àwọn fẹ́ gba mùsùlùmí gbogbo mùsùlùmí tí ń kọ application Yorùbá ni o mùsùlùmí tí ń kọ wọ́n wá prefer kí wọ́n fún ọmọ Yíbò tó jẹ́ Christian níṣẹ́ dá mùsùlùmí tọ́jú ọmọ ìyá wọn because of religion differences bẹ́ẹ̀ náà ní sẹ́yìn sẹ́yìn lọ́dọ̀ mùsùlùmí náà àwọn àyè kan ń bẹ tó jẹ́ pé kìrìsìtẹ́nì tó kájú rẹ̀ ó lè wà níbẹ̀ àwọn iléeṣẹ́ kan ń bẹ ní ìkíyà mùsùlùmí tó jẹ́ pé kìrìsìtẹ́nì tó kájú ẹ̀ ó lè ọmọ Yorùbá tó kájú ẹ̀ ó ń bẹ tó dẹ̀ ti kọ application tó dẹ̀ ń wáṣẹ́ kiri tí yẹ́ dẹ̀ ní ìdíṣẹ́ yẹn tó dẹ̀ kájú àyè yẹn ṣùgbọ́n torí pé ó débẹ̀ wọ́n bi léèrè pé kí lórúkọ yín sà wọ́n gba John lórúkọ mi àbí Deborah ni mò ń jẹ́ tẹ̀wé tí bá ń jẹ́ Deborah kò ní ìdíkẹ́ ẹ̀tẹ̀ bí léèrè pé are you a Christian or Muslim mọ́ ẹni ó bá ń jẹ́ John kò ní ìdíkẹ́ ẹ̀tẹ̀ bí léèrè pé are you a Muslim or Christian mọ́ orúkọ tó rọra dáhùn ó ti rọra fẹ́ẹ̀lì nínú ọkàn rẹ̀ yóò ti sọ nínú ọkàn pé ìwọ ó ti fẹ́ẹ̀lì orúkọ lásán lẹ́lòmíì dání tó ti fẹ́ lọ gbaṣẹ́ tá ti fẹ́ẹ̀lì ẹ̀ wọn àti ìwò fáìlì ẹ̀ wò wọn àti gbogbo kọ́ gba gbogbo gírèdì ayé wọn àfẹ́ mọ̀ tó bá ti gbọ́ orúkọ rẹ̀ ó ti fẹ́ẹ̀lì torúkọ rẹ̀ ó bá ti jẹ́ orúkọ ẹni tán fẹ́ kò sí bó ṣe lè gúdù tó wọn àní gbà ẹ̀ síṣẹ́ a rí nínú ẹni tó jẹ́ mùsùlùmí tó ń di Christian torí pé fẹ́ gbaṣẹ́ because tí ó bá di Christian wọn ní fún níṣẹ́ yẹn kí ni tó bí orúkọ tí ń jẹ́ yẹn wọn àfẹ́ gbọ́ bẹ́ẹ̀ náà ni ń bẹ́nu Christian tó fẹ́ gbaṣẹ́ tó yẹ pé orúkọ tó ń jẹ́ yẹn olókòbá lọ́dọ̀ mùsùlùmí ẹ
ẹ wo weapon tá a fi fight ara wa ọmọ aládé ọmọ Yorùbá lọ ní wọn àwọn méjèèjì o àtẹni tó fẹ́ fún yàn sí àtẹni tó fẹ́ gbà sí Yorùbá jọ ni wọ́n o Yorùbá jọ ni wọ́n o Yorùbá jọ ni wọ́n o ọ̀gá ilé iṣẹ́ tó fẹ́ fún yàn sẹ́ ọmọ Yorùbá ni o torí pọ́jẹ́ Kristẹni ọmọ Yorùbá ẹgbẹ́ rẹ̀ torí pọ́jẹ́ mùsùlùmí ó prefer kó fi iṣẹ́ yẹn síta fún ọmọ Yíbò tó jẹ́ Kristẹni ẹgbẹ́ rẹ̀ dáhùn kó fún ọmọ mùsùlùmí tó jẹ́ Yorùbá tó jẹ́ mùsùlùmí lọ. lọ́jọ́ ń sọ pé ẹ̀sìn wọn mú wá gẹ́gẹ́ bí Ànábì ṣe mú ẹ̀sìn wá kọ́ ni wọ́n ṣe mú ẹ̀sìn wá fún wa tó bá jẹ́ pé Ànábì ṣe mẹ́sìn wá fún wa ni wàláì gbogbo ayé ọmọ gbádùn ni gbogbo ilẹ̀ Yorùbá ọmọ gbádùn ni ṣùgbọ́n kì í ṣe bá Ànábì ṣe mẹ́sìn wá fún wa ni wọ́n ṣe gbé wá fún wa ọ̀tọ̀ ni ojú tí Ànábì fi gbé ẹ̀sìn wá òdì kejì rẹ̀ ni wọ́n introduce sí wa tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ wo social media lẹ́ni ẹ wo jà lọ́tọ̀ lọ́sì ẹ wo wàhálà àwa alálùsúnà àwa ni oníbídíà àwa ni oníkíní kan ẹ wo wàhálà sọyẹ orí bẹ́ẹ̀ sọyẹ kó rí bẹ́ẹ̀ ṣe Ànábì ló ní ká máa bára wa wàhálà káwọn kan ríra wọn gẹ́gẹ́ bí onísúnà káwọn kan ríra wọn gẹ́gẹ́ bí oníbídíà. wà máa yẹ́sà kárù ìlà hulul halibad gbogbo tí mo ń sọ yìí ẹni orí ẹ̀ bá pé tọ́lọ́run fún ní IQ intelligent quotient náà ń pè ní IQ I means intelligent Q means quotient ẹni Ọlọ́run bá fún onìkan ló máa jókòó tó máa ronú lórí tí mo sọ lórí àwọn tí mo sọ ṣùgbọ́n ẹni tó bá jẹ́ pé ẹ̀sìn ti bu ọpọlọ rẹ̀ mọ́lẹ̀ kò ronú kankan mi èèyàn kan ti ẹ̀ mẹ́sẹ̀jì mi láàárọ̀ yìí wọ́n sọ pé òun jẹ́ orúkọ láti lè promote ẹ̀sìn Islam ní torí ayé àti àlè àhírà ṣe orúkọ rẹ pẹ̀lú ayé àti àlè àhírà rẹ ìwọ má ṣe dáadáa kan lóyún orí àlè àhírà ṣe ó ṣe bí orúkọ lọ́lọ́run fi pín àlè àhírà ṣe orúkọ tó ń jẹ́ yẹn lọ́lọ́run fi pín àlè àhírà fún dey play eh? ṣé orúkọ lọ́lọ́run fi pín àlè náà bọ́ọ̀ jẹ́ orúkọ mùsùlùmí jù bẹ́ẹ̀ lọ tó bá ní sẹ́rí lọ́wọ́ kó ní dáadáa lọ́wọ́ kó o ṣàǹfààní fáwọn èèyàn àtẹnitọ́ ọmọ inú ayé kó o jẹ́ ìkẹ́ fún àdúgbò tó wà yẹn kó o jẹ́ ìkẹ́ fún wọn kó o máa ṣe dáadáa láàrin àdúgbò tó wà kó o máa segregate kó o máa discriminate kó o máa ṣe dáadáa sí àtẹrú àtọmọ àtẹyàn gidi àtẹntí sèyàn gidi kó o máa ṣe dáadáa sí wọn ìyẹn ló fi wà lìjẹ náà lẹ́yìn yẹn wà wá bójútó ẹ̀sìn wà á máa ṣe ìbádà wà á máa kírun òpó ẹ̀sìn Islam aláàrún wà á gbámú orúkọ tá à ń jẹ́ yẹn kọ́ lọ́ máa mọ́ wà lìjẹ náà o ọ̀rọ̀ orúkọ kọ́ lọ́nṣọ́ ọ̀rọ̀ orúkọ kọ́ lọ́nṣọ́ torí ìdí eléyìí ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn àtẹ̀yin ọmọ ìyá mi nílẹ̀ Yorùbá let us be wise be yourself let us be ourselves Yorùbá people let us be ourselves ẹja jẹ́ orúkọ tiwantiwa tó jẹ́ orúkọ tó dáa orúkọ tiwantiwa yẹn ló yẹ kó máa ṣáájú orúkọ tó jẹ́ titi mùsùlùmí tá à ń jẹ́ yẹn ló yẹ kó kẹ́yìn àwọn àgbẹ̀ orúkọ mùsùlùmí tó bá dọjọ́ òkú ọmọ tá bá tó wá ń sọ orúkọ ọmọ á tún wá máa sọ fún àwọn ìyá ọmọ pé Abdullahi tá a sọ ọmọ yẹn ní kẹtẹ̀ mọ́ lára o ẹ má pe ọmọ yìí ní àlàmú o ẹ má tẹ àlàmú mọ́ lára o ẹ má tẹ àkànkẹ́ mọ́ lára o ẹ má tẹ àṣàkẹ́ mọ́ lára o ẹ má tẹ àmàfẹ́ mọ́ lára o orúkọ Abdullahi tá a sọ yẹn ní kẹtẹ̀ mọ́ lára o which is not supposed to be. When they call you Abdullahi, you are promoting an Arabic culture. You are promoting an Arab. On promote Lárúbáwá ní gbogbo ibi tó bá dé ni. Ìran tiẹ̀ ńkọ́. Ṣé ìran tiẹ̀ wá ṣẹrú ni? Kí ló ní tí wọ́n lè promote ìran tiẹ̀ náà by your names? Nínú ọ̀nà tó lè gbà promote ìran Yorùbá, ó ní kó jẹ́ orúkọ Yorùbá. Kó jẹ́ ká mọ̀ pé ìran Yorùbá ni ẹ́. Ilẹ̀ Yorùbá ni mo jáde, ọmọ Yorùbá ni mí. Ó ní ká béèrè orúkọ rẹ ní gbogbo àyíkáyè kó sọ fún wa pé orúkọ ti tèmi ni Àlàmú, orúkọ mi ni Àṣàkẹ́, orúkọ mi ni Àkànmú, orúkọ mi ni Àjàní. Kí Lárúbáwá gan máa wò pé Àjàní, what is Àjàní? Ó ní màmá Àjàní. Kí lórúkọ tí wọ́n jẹ́? Gbogbo yín tẹ́ bá ti délé ní ẹ lọ béèrè orúkọ
kí lorúkọ títí wọ orúkọ mùsùlùmí orúkọ Lárúbáwá ni Yẹ̀kínì orúkọ mi tó ń jẹ́ lẹ́yìn Yẹ̀kínì kí lorúkọ ti jẹ́ bàbá tó ń dé orúkọ kíní nìyẹn kì í ṣe kí ni ti jẹ́ Àkànbí Àkànbí Ọ̀kànbí ìwọ nìkan ni àwọn orúkọ sísọ yóò máa ní í ṣe pẹ̀lú sítórì ọmọ bọ́yọ̀ nìkan lọkùnrin tí ń bẹ láàrin ọmọ tí ìyá rẹ̀ bí tàbí bàbá rẹ̀ tó bá jẹ́ pé ọkùnrin pọ̀ láàrin ọmọ bàbá rẹ̀ á jẹ́ pé láàrin ọmọ màmá ọkùnrin mélòó màmá rẹ̀ bí ẹyọ lójú ọmọ jẹ́ Ọ̀kànbí nítorí ọmọ jẹ́ Ọ̀kànbí nù ìsọ